all of them wey donate money to shame Lizzy they deport. Some of them they sick bed. Make up how let more. Allow people here, my boy. No, Sister Funke, Lizzy is shorty. Wọ́n fẹ́ gbọ́ òtítọ́, ẹ ṣé mà ṣe ti rí wọn. Ẹ máa gbọ́. Post àti àwọn tó comment sábẹ́ kíní yẹn. Group of failures liars, ẹ máa gbọ́. Ni Lizzy fi ṣe capture lánàá. Lizzy gan ò rí. Gbọ́dọ̀ tó ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ láwọn yẹn ṣe lọ comment yẹn sí abẹ́ post yẹn. Ẹjọ́ torí Ọlọ́run tó ṣẹlẹ̀ nìyẹn. Àǹtí Láìdé. Mo ń gbọ́ yín. Ṣé bọ́ ti ṣe tẹ́lẹ̀ kó ṣẹlẹ̀ ṣé bọ́ ni mo ti ẹ̀rọ fáìjẹ́. Ṣé gbọ́? Ó ní kò ń ṣe pọ́n ti bú mi sí comment section tẹ́lẹ̀. Ẹ wá ní képe má jà àwọn eléyìí. Kéèyàn má ṣe pé fún wọn gan èpè tí ń jà wọn. Àwọn eléyìí. That is why mo ṣe dúró tì wọ́n. A ní ẹ má sọ nǹkan kan mọ́, Lizzy má sọ̀rọ̀. Má sọ kí ni mọ́. Láwọn tó yanjú Mohbad. Tọ́ dẹ̀ fi òkú ẹ̀kọ́ ẹni tí ò sí ní Nàìjíríà lọ́rùn lójú èmi àti yín. Àwọn eléyìí. Àwọn kinní yìí. Tá a bá expose wọn. Ṣé mọ̀ pé kò sẹ́ni tí wọ́n lè wá fún ni? Ó lè jẹ́ yín tẹ́ ń wò mí ní next person. Ó lè já àwọn ọmọ yín ní next person. Àwọn eléyìí. Àǹtí Celeb, ẹjẹ́ sáré bí Àǹtí Láìdé nìkan kan. Èmi ò ló ṣe kú Mọ́nímọ̀. Mọ́nímọ̀ tó bá yẹ pé Mọ́nímọ̀ lo ohun ẹ̀ tí ó dé láìkẹ́ ó fún Mọ́nímọ̀ fine. Bọ̀ ṣé yẹ kó gbé fọ́tò ìyá Mọ́nímọ̀ síta kó máa ṣépè? Ṣó yẹ kó gbé fọ́tò ìyá Mọ́nímọ̀? Ṣó yẹ kí Mọ́nímọ̀ kó lo voice ìyá ọba? Ṣọ́rẹ́ ni Mọ́nímọ̀ pẹ̀lú ìyá ọba. Ohun tẹ́ ẹ̀ ṣe làlùyọ nínú ayé nìyẹn. Ohun tọ́nà ń fi ayé àwọn ọmọ yín ṣe ìkorò fún yín nìyẹn. Ẹ̀yin gangan náà sọ pé ẹ kóra yín jọ lọ́kọ̀ọ̀kọ̀sà. Ọlọ́run nà yín lẹ́gbẹ̀gbẹ̀rún ọ̀nà. Ṣé ohun tí Mọ́nímọ̀ ṣe fún mi, ṣé wọ́n lè gbà á? Ohun táwọn ọmọ yín ò ṣe níláárí, tí àwọn ọmọ yín ò ṣe jẹ́ èèyàn nìyẹn. Ohun tó gé Lizzy jẹ ló fi rùnà ìyá Mọ́nímọ̀. Ìyá ò yàtọ̀ sí ìyá. Mọ́nímọ̀ cross ilé ni ẹ̀. Kí ló dé tí Mọ́nímọ̀ ò ṣe lo voice àwọn tó ń celebrate lórí page ẹ̀? Kí ló dé tó ṣe lo Lizzy, tó mock Lizzy, tó subject Lizzy lórí page ẹ̀? Mo wo time tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti bú mi sórí page Mọ́nímọ̀. Some are 3 months, some are 4 months, some are 6 months. For the fact wípé ẹnu ìṣó ó ń comment sí page Mọ́nímọ̀. Tí Mọ́nímọ̀ dẹ̀ ń reply. Ó ṣe jẹ́gbà tí wọ́n bú mi sí page Mọ́nímọ̀. Mọ́nímọ̀ wá ríran kó delete ẹ̀. Ṣámẹ̀bọ, kí ló kàn wá pẹ̀lú Àmẹ̀bọ? Failed actress, Àmẹ̀bọ. À ń pèèyàn ní failed actress, Àmẹ̀bọ. Gistlover, ẹ sọ pé ó kọ́ọ̀tì. Ń táyé ẹ̀ ṣe gbẹ̀yìn síbi ìṣeré nìyẹn. Mọ́nímọ̀ ò lè gbé ẹ ti rí nǹkan tó bá ó ní tó bá bú mi ní kíkan máa bú ẹ ní dúdú. Ókè ló ṣe fi ọmọ bí bú. Irọ́ ń bá máa fọwọ́ pa lórí ni nígbà tó post ò lè dùn màtà. Ń bá máa fọwọ́ pa lórí ni. Ńgbà tí Mọ́nímọ̀ tó fi òkú ọmọ yọ ìyá ẹ̀, ìyá Àṣìátà tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀, èmi ò bá máa fọwọ́ pa Mọ́nímọ̀ lórí ni. Ẹ̀yin tẹ́ ti jòfó, tẹ́ ti ròfó, tẹ́ ti gúnlẹ̀ sébùtì òfo lórí ara yín, lórí àwọn ọmọ yín, àti lórí gbogbo ohun tó tara yín jáde, àti lórí gbogbo ohun tẹ́ ẹ dáwọ́lé. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ lẹ̀ ń sọ lókù. Tí ò bá kí ń ṣe òtítọ́ lẹ̀ ń sọ. Àdàbí tó bá jẹ́ pé ẹ lè gba ohun tí Mọ́nímọ̀ ṣe, ìyẹn Àṣìátà Álímì. Àdàbí tá Àṣìátà Álímì bá lè gba nǹkan tó ṣe fún mi lókù. Àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ lọ fún Àṣìátà Álímì. Àmọ́ tó bá jẹ́ pé òun ló kọ́kọ́ wá fún mi,
tó kọ́kọ́ wá fáwọn ọmọ mi tó kọ́kọ́ wá fún ìdílé mi tó dẹ̀ mọ̀ dídá wọn pé ọ̀tá lòun jẹ́ sí wa gbogbo yín bẹ́ẹ̀ ṣe kóra yín jọ yẹn ẹ ní jẹun ọmọ àdàbí tó bá jí òtítọ́ lẹ péjọpọ̀ tẹ́ ń sọ lókù.